ló fa wuyewuye àwọn afọbajẹ àti gómìnà ìpínlẹ̀ Ògùn lórí yíyan Àwùjalẹ̀ tuntun. Ìpínlẹ̀ Èkìtì mú ètò ààbò gbópọn sí i bí Ìkọ Amọtẹkun tún ṣe náwó gan àwọn Afurasi Agbebon Merindinlogun 16. Ẹ yé pè mí ní arákùnrin, ìyẹn bro tàbí ẹ̀jẹ̀ mọ́ o. Ọba Ondo ẹni ọdún mejilelogun ló sekilọ bẹ́ẹ̀ fáwọn aráàlú. Ẹgbẹ́ òṣèlú Alaburada PDP tí mo wà rọ̀ mí lọ́rùn. Ètò ìṣèlú ní ìpàdé mi pẹ̀lú Ààrẹ Tinubu dálé lórí. Gómìnà Makinde ló sọ bẹ́ẹ̀. Ìpàdé tí Ààrẹ Amẹ́ríkà kéde lọ́dún tó kọjá ti wáyé nílẹ̀ Nàìjíríà o. Ilé ẹjọ́ wọ́gilé ẹjọ́ tí wọ́n pè tako Al-Mustapha olórí ẹ̀ṣọ́ Sani Abacha lórí ikú Kudiratu Abiola. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Èwo ló fa wuyewuye àwọn afọbajẹ àti gómìnà ìpínlẹ̀ Ògùn lórí yíyan Àwùjalẹ̀ tuntun. Àwọn afọbajẹ ìlú Ìjẹ̀bú Òde ti jẹ́ kí ó di mímọ̀ pé ọmọ oyè 6 nínú ọmọ oyè 95 tí ìdílé ọba kan fà kalẹ̀ ló pegedé láti di Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú. Èyí ni ọ̀rọ̀ tí olórí àwọn afọbajẹ náà ní ìlú Ìjẹ̀bú Òde Olórogún Sani Fọlọ́runṣọ́ Kúkú bá iléeṣẹ́ ìròyìn Tribune Online sọ lórí yíyan Àwùjalẹ̀ tuntun. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Ọjà tí ilẹ̀ Ìjẹ̀bú ṣe sọ, ó ní ètò tí ń lọ lọ́wọ́ lórí yíyan Àwùjalẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀ ọmọ oyè ni ó jẹ́ pé ìwé tí wọ́n gbé kalẹ̀ kò pé, tó sì jẹ́ pé 6 nínú wọn ló jẹ́ pé wọ́n yanrantí. Ó tẹ̀síwájú pé àwọn afọbajẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn báyìí tí wọ́n sì ń ṣe ní jẹ́ẹ́jẹ́ láti má lè fi àyè sílẹ̀ fún àṣìṣe kankan. Kúkú ní àwọn ìdílé ti fi orúkọ tó dín díẹ̀ ní 100 kalẹ̀. Èyí lè jẹ́ ohun ìyàlẹ́nu, ṣùgbọ́n ọ̀pọ̀ ìwé tí wọ́n gbé wá ni kò pé. Ní báyìí èèyàn 6 nínú wọn ni ìwé wọn pé. Ẹ̀wẹ̀, ọ̀gbẹ́ni náà tún fi kún pé ìjọba ìpínlẹ̀ Ògùn ti dá ètò yíyan ọba dúró fún ìgbà díẹ̀ báyìí, tó sì jẹ́ pé ìjọba kò sì sọ ìdí pàtó tí wọ́n fi gbé ìgbésẹ̀ náà. Kúkú ní ó dá àwọn afọbajẹ lójú pé èrò kan náà ló wà nínú wọn àti ti ìjọba láti rí i pé yíyan ọba wáyé ní ìlànà àlàáfíà. Ó ní lásìkò tí ètò náà ń lọ lọ́wọ́ ni àwọn gba ìpè lọ́jọ́rú Wednesday pé ìjọba ti dá ètò yíyan ọba dúró fún ìgbà díẹ̀ náà. Lọ́wọ́ báyìí a kò mọ ìdí pàtó tí wọ́n fi gbé ìgbésẹ̀ náà, àmọ́ wọ́n ti ń bá ìjọba sọ̀rọ̀ láti mọ ìdí tí wọ́n fi kéde ìgbésẹ̀ àti bí ètò yíyan ọba yóò ṣe padà ní kíákíá. Kúkú wá fagilé ìròyìn kan tó ń lọ káàkiri pé ìjọba ń gbèrò fúngun mọ́ àwọn afọbajẹ láti yan ọmọ oyè kan. Ó ní irọ́ tó jìnnà sí òtítọ́ ní ìròyìn náà. Ẹ̀wẹ̀, gómìnà Dàpọ̀ Abíọ́dún náà ti wá jáde sọ̀rọ̀ nípa ètò yíyan Àwùjalẹ̀ tuntun tí ó sì sọ nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ti wá sọ̀rọ̀ lórí ìròyìn kan tó ń jà kiri pé èdè àìyedè wáyé láàrin ìjọba rẹ̀ àti àwọn afọbajẹ lórí yíyan Àwùjalẹ̀ tuntun. Nínú àtẹ̀jáde tí olùbádámọ̀ràn gómìnà lórí ìròyìn Káyọ̀dé Akínmádé tọwọ́ bọ̀ fún àwọn akọ̀ròyìn ṣàlàyé pé ìpàdé àlàáfíà ló wáyé láàrin gómìnà Abíọ́dún àti àwọn afọbajẹ lórí yíyan Àwùjalẹ̀ tuntun. Ìpàdé tó wáyé ọ̀hún ló dá lórí ọ̀rọ̀ tó wà ní ilẹ̀ àti bí ìlọsíwájú yóò ṣe wà nínú yíyan Àwùjalẹ̀ tuntun fún ìlú Ìjẹ̀bú. Ìròyìn ẹlẹ́jẹ̀ ni ìròyìn tó ń lọ kiri pé gómìnà Abíọ́dún kò dún mọ̀wúrúmọ̀wúrú mọ́ ẹnikẹ́ni tàbí sọ pé kò sí kúyẹ̀ kò sí Àwùjalẹ̀. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí ló jẹ́ irọ́ tó jìnnà sí òtítọ́ tí kò sì ní nǹkan ṣe pẹ̀lú gómìnà Dàpọ̀ Abíọ́dún àti ìjọba rẹ̀. Ìpínlẹ̀ Èkìtì mú ètò ààbò gbópọn sí i bí Ìkọ Amọtẹkun tún ṣe náwó gan àwọn Afurasi Agbebon Merindinlogun 16. Ìkọ Amọtẹkun Ìpínlẹ̀ Ekiti ẹ̀ka ti ìjọba ìbílẹ̀ Ọ̀yẹ́ ti náwó gan àwọn Afurasi Agbebon Merindinlogun láti ìpínlẹ̀ Kwara tí wọ́n ń gbìyànjú láti sípò padà sí ìpínlẹ̀ Ekiti lọ́jọ́rú Wednesday. Ìṣẹ̀lẹ̀ náà ló jẹ́ fífìdí múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ yíyọ̀ǹda fáwọn akọ̀ròyìn nípasẹ̀ olùdarí àgbà fétò ìròyìn ẹ̀ka iléeṣẹ́ náà Ọ̀gbẹ́ni Adélẹ́yẹ. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí, àwọn ọ̀pọ̀ afurasí náà ni wọ́n fojú gan ni pẹ̀lú àwọn màálù wọn lágbègbè ìletò oko Gédé ní Ìsàn Èkìtì, èyí tó dá ìpayà ìbẹ̀rùgbojo sílẹ̀ nínú ìlú. Èyí ló fà á tí àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn láti ẹ̀ka iléeṣẹ́ wọn tó súnmọ́ agbègbè náà ṣe lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, tí wọ́n sì ṣàṣeyọrí nípa fífi gbòòrò òfin gbé àwọn agbébọn níjọba ìbílẹ̀ Ọ̀yẹ́. Lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò, àwọn afurasí náà jẹ́wọ́ pé àwọn sá kúrò nípínlẹ̀ Kwara látàrí iṣẹ́ ìgbógun ti àwọn agbébọn
tó lọ lọ́wọ́ níbẹ̀. Wọ́n tún jẹ́wọ́ pé àwọn lọ́wọ́ nínú jíjí àwọn màálù àti dídojúkọ àwọn olùgbé ìlú Kwara. Àwọn ohun tí wọ́n rí gbà padà kúrò lọ́wọ́ àwọn afurasí náà ni owó, ẹ̀rọ fóònù ìbánisọ̀rọ̀, oríṣiríṣi oògùn abẹnugọ̀ngọ̀, káàdì ìdánimọ̀ fìjìláńtẹ́ 3 àti ọ̀pọ̀ màálù. Àwọn afurasí náà tí wọ́n náwó gan ọ̀hún ti jẹ́ fífà lé ọwọ́ ikọ̀ agbófinró Rapid Response Squad RRS ti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì Àdó Èkìtì fún ìtẹ̀síwájú ìwádìí ìfimúfínlẹ̀. Ẹ yé pè mí ní arákùnrin, ìyẹn bro tàbí ẹ̀jẹ̀ mọ́ o. Ọba Ondo ẹni ọdún 22 ló ṣèkìlọ̀ bẹ́ẹ̀ fáwọn aráàlú. Arọ́bàfín lọ́ba ń pa o. Ààfin tí Àrùjalẹ̀ Òjìmẹ̀ tìlú Òkèlùṣe ìpínlẹ̀ Ondo ti gbé ìkìlọ̀ kan kalẹ̀ fún gbogbo àwọn aráàlú tako ohun tí ó ṣàpèjúwe gẹ́gẹ́ bí àìbọ̀wọ̀ àrífín sí orí adé ọrùn ìlẹ̀kẹ̀ náà Ọba Olóyèdé Adékọ̀yà Akíngare èkejì. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lórúkọ ààfin lọ́jọ́ Ẹtì Friday, olórí òṣìṣẹ́ sí ọba aládé náà ọmọọba Adéfẹ́mi Ọlọ́runfẹ́mi sọ wípé ọba náà gbọ́dọ̀ máa jẹ́ pípè gẹ́gẹ́ bí kábíyèsí, ìyẹn His Royal Majesty ní gbogbo ìgbà. Ó sọ gbangba pé ohunkóhun yàtọ̀ sí èyí kò ní jẹ́ fífààyè gbà rárá bó ti wù kó mọ. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní àwọn kan fara pamọ́ lábẹ́ dídíbọn nípa pípe ọba aládé ní arákùnrin tàbí ẹ̀jẹ̀, pàápàá jùlọ láti rí ọba náà fín. Ó ní pé kábíyèsí náà jẹ́ ọ̀dọ́mọdé ọba nílẹ̀ Yorùbá, kò sọ wípé káwa máa rí ọba náà fín. Ó ní pípe ọba ní arákùnrin àti ẹ̀jẹ̀, èyí táwọn ọ̀dọ́ ń pè ní bro, kò bójúmu rárá bó ti wù kó mọ. Pé kábíyèsí jẹ́ onírẹ̀lẹ̀, ọba jẹ́jẹ́, kò túmọ̀ sí pé káwọn èèyàn wá máa rí ọba náà fín, pàápàá jùlọ àwọn tó pe ara wọn ní Yorùbá. Ó ní ó yẹ kí àwọn èèyàn mọ èyí yékéyéké. Àṣà, ìṣe àti ìbọ̀wọ̀ fún ipò aláṣẹ jẹ́ iyì tí a gbọ́dọ̀ gbèrò nígbà gbogbo. Ipò yòówù, ọjọ́ orí yòówù tí ò bá wà láwùjọ, èèyàn gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ọba. Ó ní kábíyèsí náà kì í ṣe bàbá wa nìkan, òun tún ni igbákejì àwọn òrìṣà, aṣojú àwọn ọlọ́run kéékèèké lórílẹ̀ ayé. Orí ìtẹ́ tó wà jẹ́ ibi mímọ́, ibi ọ̀wọ̀. Ìbọ̀wọ̀ fún orí ìtẹ́ náà sì jẹ́ ìbọ̀wọ̀ fún ogún àwọn àti ìdánimọ̀ gẹ́gẹ́ bí èèyàn. Ààfin náà wá ké sí gbogbo aráàlú, pàápàá jùlọ àwọn èèyàn Òkèlùṣe, láti máa gbé iyì orí ìtẹ́ ró ní gbogbo ìgbà. Ó tẹnumọ́ pé ìbọ̀wọ̀ fún orí adé ọrùn ìlẹ̀kẹ̀ náà jẹ́ ọ̀kan gbòógì sí pípa àṣà àti ìṣe Yorùbá mọ́. Ọba Akíngare ló gun orí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀ lẹ́ni ọdún 16 gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ iléèwé girama nígbà náà. Òun ní ipò ọba náà jámọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí ọkùnrin kan ṣoṣo nínú àwọn ọmọ 4 bàbá rẹ̀ olóògbé ẹni tí ṣe ọba ìlú náà. Nígbà tí ìlú náà ti ní kí ọmọkùnrin àkọ́kọ́ ọba tó wàjà náà gun orí ìtẹ́ ọ̀hún lẹ́rọ̀ láì ní wàhálà nínú, kò sí ohun tí ọmọdékùnrin náà yóò ṣe ju kí ó di ọba ìlú náà lọ. Kódà àwọn afọbajẹ ìlú náà kò fi àsìkò ṣòfò nípa kíkéde ọ̀dọ́mọdékùnrin náà gẹ́gẹ́ bí ọba aládé tuntun tìlú Òkèlùṣe nígbà náà. Ní ìjọba ìpínlẹ̀ náà, nígbà náà ní ìjọba ìpínlẹ̀ náà buwọ́lu ìfẹ́ ọkàn àwọn aráàlú. Ìpàdé tí ààrẹ Amẹ́ríkà kéde lọ́dún tó kọjá ti wáyé nílẹ̀ Nàìjíríà o. Ní ìlú Àbújá, olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà, ní ìpàdé àkọ́kọ́ náà ti wáyé lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 22 oṣù kínní ọdún 2026. Ẹ ó rántí pé ní ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2025 ni Trump kéde pé Nàìjíríà wà lára àwọn orílẹ̀-èdè tí òun fi ojú sí lára pẹ̀lú ẹ̀sùn pé wọ́n ń pa àwọn Kìrìsìtẹ́nì pẹ̀lú èròǹgbà láti pa wọ́n run. Àmọ́ tí ìjọba Nàìjíríà jiyàn ẹ̀sùn náà pé rárá kò rí bẹ́ẹ̀. Lẹ́yìn náà ni Trump dúnkokò láti ṣe ìkọlù sí Nàìjíríà, tó sì ṣèkọlù sáwọn agbésùnmọ̀mí nínú igbó Báóní ní ìjọba ìbílẹ̀ Tangaza nípínlẹ̀ Sokoto. Láti ìgbà náà sì ni ìjọba Nàìjíríà ti kéde láti jíròrò pẹ̀lú ìjọba Amẹ́ríkà lórí àwọn ẹ̀sùn náà. Níbi ìpàdé ọ̀hún tó wáyé lọ́jọ́bọ̀ Thursday, níbẹ̀ ni ìjọba Nàìjíríà ti wá kéde pé àjọṣepọ̀ tó wà láàrin orílẹ̀-èdè méjèèjì ní àlékún ti bá báyìí lójúnà àti dáàbòbò ẹ̀mí àti dúkìá lórílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé náà, mínísítà fétò ìròyìn àti ìlanilọ́yẹ̀ ní Nàìjíríà Mohammed Idris sọ pé ìpàdé náà wáyé láti lè jẹ́ kí àlàáfíà jọba káàkiri gbogbo ibi tí wàhálà àti ìkọlù àwọn agbésùnmọ̀mí ti ń wáyé ní Nàìjíríà. Idris sọ pé ìgbésẹ̀ náà ṣàfihàn akitiyan ìjọba láti mú àlékún bá ìbáṣepọ̀ lórí ètò ààbò
láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì. Ìpàdé náà tó jẹ́ àjọṣepọ̀ Amẹ́ríkà àti Nàìjíríà Joint Working Group ní olùbádámọ̀ràn Ààrẹ Tinubu Nuhu Ribadu àti akọ̀wé ìjọba Amẹ́ríkà lórí ètò ìṣèlú Alison Uka darí rẹ̀. Idris ní àjọṣepọ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì ti so ọ̀pọ̀lọpọ̀ èso rere. Iléeṣẹ́ ológun Nàìjíríà àtàwọn ẹ̀ṣọ́ ààbò ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn ní Amẹ́ríkà láti fi ìmọ̀ kún ìmọ̀ tó fi mọ́ àwọn ológun tó ń ṣiṣẹ́ ní Operation Adenkai àti Operation Fasan ní ìlà oòrùn àríwá Nàìjíríà. Ó fi kún pé ìfarajìn náà ló jẹ́ kí Amẹ́ríkà jẹ́jẹ́ láti máa pèsè ohun èlò ìjagun fún Nàìjíríà fún ọdún 5 báyìí tó fi mọ́ ìpèsè àwọn ohun èlò ojú òfurufú. Ó ní òun fẹ́ kí àwọn èèyàn ọmọ Nàìjíríà mọ̀ pé ìbáṣepọ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì ń so èso rere tó sì máa tẹ̀síwájú láti máa rí bẹ́ẹ̀ lọ. Ìjọba Amẹ́ríkà náà ti wá sọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan láti iléeṣẹ́ Amẹ́ríkà sí Nàìjíríà tí wọ́n fi sójú òpó ayélujára. Wọ́n sọ pé àfojúsùn àjọṣepọ̀ tó ń wáyé náà ní láti mú àdínkù bá ìkọlù sáwọn ikọ̀ tí kò lẹ́ni tí yóò jà fún wọn, pàápàá àwọn ọmọlẹ́yìn Kristi. Àtẹ̀jáde náà ní àwọn fẹ́ pèsè àyè fún gbogbo ọmọ Nàìjíríà láti lè ṣe ẹ̀sìn tó wù wọ́n láì sí ìbẹ̀rù ìkọlù àwọn agbésùnmọ̀mí, agbébọn tàbí àwọn ọ̀daràn míì. Amẹ́ríkà ní àwọn ò ní gba ìlànà tí Nàìjíríà fẹ́ lò láti mú àtúnṣe bá ètò ààbò wọlé, pàápàá ní ẹkùn àárín gbùngbùn àríwá Nàìjíríà. Wọ́n ní ibi ìpàdé náà ni wọ́n ti fẹnu kò pé ìpàdé míì tí yóò bá wáyé máa jẹ́ nílẹ̀ Amẹ́ríkà lẹ́yìn tí ikọ̀ méjèèjì bá ti fẹnu kò lórí àjọṣepọ̀ wọn. Ẹgbẹ́ òṣèlú Alaburada PDP tí mo wà rọ̀ mí lọ́rùn. Ètò ìṣèlú ni ìpàdé mi pẹ̀lú Ààrẹ Tinubu dá lórí. Gómìnà Makinde ló sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Makinde ti ṣe ìtẹnumọ́ rẹ̀ pé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP rọ òun lọ́rùn tí òun kò sì gbèrò láti fi ẹgbẹ́ náà sílẹ̀. Makinde ló sọ èyí nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé tó ṣe pẹ̀lú Ààrẹ Tinubu ní Àbújá lọ́jọ́bọ̀ Thursday. Pẹ̀lú bí ọ̀pọ̀ àwọn gómìnà lẹ́gbẹ́ òṣèlú PDP ṣe ń fi ẹgbẹ́ náà sílẹ̀ bọ́ sínú ẹgbẹ́ òṣèlú mìíràn, Makinde tẹnumọ́ pé òun kò ṣetán láti bọ́ sínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC. Ó sọ pé àbẹ̀wò òun sí Ààrẹ Bọ́lá Tinubu kò dá lórí ọ̀rọ̀ òṣèlú bí kò ṣe ètò ìṣèlú èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí kò sì sí nǹkan kan ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú rárá. Ó ní ààrẹ Nàìjíríà kì í ṣe ààrẹ APC, ààrẹ gbogbo Nàìjíríà ni. Ọ̀rọ̀ ìṣèlú sì ni à ń sọ̀rọ̀ nípa rẹ̀ níbí. Ọ̀rọ̀ ìṣèlú ni kókó ohun tí àwọn ń sọ. Nígbà tó ń dáhùn ìbéèrè lórí bóyá awuyewuye tó ń wáyé láàrin òun àti àwọn èèkàn ẹgbẹ́ òṣèlú PDP láìpẹ́ yìí ló ṣokùnfà ìpàdé tó lọ ṣe pẹ̀lú Tinubu àti pé bóyá ó fẹ́ bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC, ṣùgbọ́n Makinde sọ pé ibi tí òun wà rọ òun lọ́rùn. Ó tẹnpẹlẹ mọ́ pé bí ó tilẹ̀ jẹ́ pé òun ṣetán láti bá Ààrẹ Tinubu ṣiṣẹ́ papọ̀ lórí àwọn nǹkan tó jọ ọ̀rọ̀ ìlú, síbẹ̀ ó ní ìfarajìn òun sí ẹgbẹ́ òṣèlú PDP kò yẹ̀ bá. Makinde wòye pé Nàìjíríà nílò ẹgbẹ́ alátakò tó lágbára gidi fún ìṣèjọba àwarawa tó dúró re, pàápàá bí orílẹ̀-èdè ṣe múra fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ó ṣeéṣe kí ìṣẹ̀lẹ̀ tó nílò kí ẹgbẹ́ òṣèlú méjì sọ̀rọ̀ nípa rẹ̀ wáyé. Kò ní jẹ́ ẹgbẹ́ òṣèlú APC tàbí PDP nìkan ló ń sọ̀rọ̀. Nígbà tí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀, gbogbo èèyàn ló nílò láti sọ̀rọ̀. Ó fi kún pé níní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ìṣèjọba tó wà lóde kò túmọ̀ sí pé òun fẹ́ fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ tàbí yapa lórí àwọn ìlànà ẹgbẹ́ òun. Ó tẹ̀síwájú pé àwọn olórí ní láti ṣiṣẹ́ papọ̀ lórí àwọn nǹkan tó kọjá ọ̀rọ̀ òṣèlú, pàápàá ohun tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààbò àti mímú àdínkù bá ìṣẹ́ àti òṣì. Ó ní lóòótọ́ ni àwọn wà lẹ́gbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀, ṣùgbọ́n Nàìjíríà jẹ́ àkànṣe iṣẹ́ tí gbogbo àwọn gbọ́dọ̀ pawọ́pọ̀ ṣe nítorí ìgbáyégbádùn àwọn èèyàn. Àmọ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe ti sọ pé ọ̀tọ̀ ní nǹkan tí yóò ṣẹlẹ̀ nígbà tí Makinde lọ ṣàbẹ̀wò sí Tinubu tí kò sọ síta. Fáyọ̀ṣe nínú àtẹ̀jáde kan tó fi sójú òpó ayélujára Twitter rẹ̀ sọ pé Ààrẹ Tinubu ti sọ fún Makinde pé òun kò ní bá ṣe ìpàdé àyàfi tó bá jẹ́ pé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan
ló fẹ́ bá òun sọ. Ó ní Tinubu sọ fún Makinde pé tó bá jẹ́ pé ó fẹ́ sọ fún òun wípé Wike ló bí òun nínú tí òun fi lọ sọ gbogbo ohun tí òun sọ lórí àmóhùnmáwòrán. Fáyọ̀sé fi kún pé Tinubu sọ fún Ṣèyí Makinde pé ọ̀rọ̀ òṣèlú ló fẹ́ bá òun sọ, pàápàá pẹ̀lú ẹ̀sùn tó fi kàn pé òun fẹ́ sọ Nàìjíríà di orílẹ̀-èdè ẹlẹ́gbẹ́ òṣèlú kan ṣoṣo. Ó dára kó lọ tún sọ lórí ẹ̀rọ àmóhùnmáwòrán. Ó tẹ̀síwájú pé ààrẹ sọ fún Makinde pé òun kò retí àtìlẹ́yìn kankan látọ̀dọ̀ rẹ̀ lọ́dún 2027. Ó sọ pé ààrẹ ṣe àfọ̀mọ́ rẹ̀ pé Wike jẹ́ èèyàn tó máa ń ṣe àtìlẹ́yìn fún òun àti pé tí Makinde bá ní ìkùnsínú pẹ̀lú Wike kó jẹ́ kó wà láàrin àwọn méjèèjì. Ó ní ìdí tí Makinde ṣe jáde láti sọ pé PDP tẹ́ òun lọ́rùn nítorí ó ti rí i pé kò sí àyè fún òun lẹ́gbẹ́ òṣèlú APC. Lẹ́yìn ìpàdé náà, Makinde kò lè sọ fún àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ pé òun gba owó 30 bílíọ̀nù náírà 30 bílíọ̀nù náírà lọ́wọ́ ìjọba àpapọ̀ láti ṣe àtìlẹ́yìn fáwọn tí ìbúgbàmù ṣàkóbá fún lóṣù kínní ọdún 2023. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti kàn sí agbẹnusọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Sulaiman Ọlánrewájú láti fèsì sáwọn ẹ̀sùn tí Fáyọ̀sé fi kan Makinde yìí ló já sí pàbó. Ilé ẹjọ́ wọ́gilé ẹjọ́ tí wọ́n pè tako Al-Mustapha olórí ẹ̀ṣọ́ Sani Abacha lórí ikú Kudiratu Abiola. Ilé ẹjọ́ gíga orílẹ̀-èdè Nàìjíríà ti dá ẹjọ́ tí wọ́n pè tako àmúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ tẹ́lẹ̀ ọ̀gágun Sani Abacha, ọ̀gágun fẹ̀yìntì Hamza Al-Mustapha fún ẹ̀sùn ìṣekúpa Kudiratu Abiola, ìyàwó gbajúgbajà oníṣòwò tó tún jẹ́ olùdíje dupò ààrẹ lọ́dún 1993 MKO Abiola. Lásìkò ìgbẹ́jọ́ náà, wọ́n ṣàfihàn pé ìjọba ìpínlẹ̀ Èkó ló tún ṣí aṣọ lójú ẹjọ́ náà, ṣùgbọ́n kò sí agbẹjọ́rò kankan tó wá aṣojú ìpínlẹ̀ náà tí kò sì sí ìwé kankan tó tì í lẹ́yìn láti ọdún 2014 tí wọ́n ti gbé ẹjọ́ náà kalẹ̀. Agbẹjọ́rò Al-Mustapha Paul Daudu sọ fún àwọn adájọ́ pé ìpínlẹ̀ Èkó kò tí ì gbé ìgbésẹ̀ kankan láti tẹ̀lé àṣẹ ilé ẹjọ́ tí wọ́n fún lọ́dún 2014. Ó fi kún pé lẹ́yìn ọdún 9 sẹ́yìn, ìpínlẹ̀ Èkó kò gbé ìgbésẹ̀ kankan tó sì pè fún kí ilé ẹjọ́ yí ẹjọ́ náà dànù lẹ́sẹ̀kẹsẹ̀. Adájọ́ Uwani Abba Ali, ẹni tó léwájú àwọn adájọ́ lórí ìgbẹ́jọ́ náà, béèrè lọ́wọ́ akọ̀wé ilé ẹjọ́ bóyá wọ́n ké sí ìjọba ìpínlẹ̀ Èkó pé ìgbẹ́jọ́ yóò wáyé, tó sì dáhùn pé bẹ́ẹ̀ ni. Lẹ́yìn ọ̀pọ̀ ìjíròrò, ilé ẹjọ́ fẹnukò pé ìjọba ìpínlẹ̀ kò fẹ́ tẹ̀síwájú nínú ìgbẹ́jọ́ náà tí wọ́n sì yí dànù. Kò sí àní-àní pé tí a bá ti ń sọ̀rọ̀ ìròmí Moshood Káṣímáwo Ọláwálé MKO Abiola tó ń jó lórí omi, a máa gbúròó Kudiratu Abiola, akọni obìnrin tó jẹ́ onílù tó ń lu ìlú fún lábẹ́ omi. Alhaja Kudiratu Abiola pé ọdún 23 lónìí tó wọ ká ilẹ̀ sùn. Ọ̀pọ̀ ló gbàgbọ́ pé ikú rẹ̀ kìí ṣe àmúwá Ọlọ́run nítorí àwọn agbanipa ló pa á nígbà tí ìjọba fi ọkọ rẹ̀ sẹ́wọ̀n. Wọ́n mú ọkọ rẹ̀ nígbà tí wọ́n rí i pé òun ló jáwé olúborí nínú ìdìbò àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 1993. Wọ́n bí Kudiratu Abiola ní ọdún 1951 ní ìlú Zaria. Òun ni ìyàwó kejì tí Abiola fẹ́ tó sì bí ọmọ 6. Bí ó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi ìwádìí ló wáyé lẹ́yìn ikú Kudiratu ní ọ̀pọ̀ ọdún lẹ́yìn tí ó ti kú. Gẹ́gẹ́ bí ohun tí ìròyìn sọ, wọ́n pàṣẹ fún àwọn ìgbìmọ̀ ẹlẹ́nu 6 kan láti parí iṣẹ́ ọ̀hún ni. Wọ́n pa Kudiratu sínú ọkọ̀ rẹ̀ pẹ̀lú ìbọn, bẹ́ẹ̀ ni awakọ̀ rẹ̀ náà bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ pẹ̀lú. Ṣùgbọ́n olùrànlọ́wọ́ pàtàkì rẹ̀ tí wọ́n fẹ̀sùn kàn pé ó lọ́wọ́ nínú ikú rẹ̀ tó wà nínú ọkọ̀ pẹ̀lú rẹ̀ kò fi ara pa rárá. Lẹ́yìn ikú Kudiratu Abiola ni wọ́n yí orúkọ iléeṣẹ́ rédíò tí wọ́n pè ní Radio Democracy tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ ní Norway padà sí rédíò Kudiratu Radio. Ẹ gbọ́ o, kí ló tún ṣokùnfà ìtàkùn iná agbára mọ̀nàmọ́ná àpapọ̀ tó tún dáṣẹ́ sílẹ̀ ní Nàìjíríà? Ojú òpó iná agbára mọ̀nàmọ́ná àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ti kọṣẹ́ sílẹ̀ lọ́jọ́ Ẹtì Friday. Èyí sì ni yóò jẹ́ ìgbà àkọ́kọ́ tí èyí yóò wáyé lọ́dún 2026 lẹ́yìn tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ìkọṣẹ́sílẹ̀ iná agbára mọ̀nàmọ́ná náà wáyé ní ọjọ́ 29 oṣù kejìlá ọdún 2025. Gẹ́gẹ́ bí ohun táwọn aláṣẹ iléeṣẹ́ tó ń pín iná lórílẹ̀-èdè Nàìjíríà sọ, agbára iná tó wà nínú àká ìpínná mọ̀nàmọ́ná já láti 4.5 mẹ́gáwáàtì bọ́ sí mẹ́gáwáàtì 24 ní nǹkan bíi agogo 1 àbọ̀ ọ̀sán. Ìròyìn sọ pé
gbogbo àwọn iléeṣẹ́ apínnáká tó rọ̀ mọ́ ìtàkùn iná náà ni wọ́n ṣíwọ́ iṣẹ́. Látàrí èyí, iléeṣẹ́ apínná ọba discos 11 ni kò rí iná tí wọ́n lè pín fún aráàlú. Kò tíì sí ẹni tó lè sọ ní pàtó ohun tó ṣokùnfà rẹ̀, bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ ìgbà làwọn onímọ̀ ti di ẹ̀bi irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí látẹ̀yìnwá rú àìsí àtúnṣe tó péye lórí àwọn iná ọba àti àìsí àgbá iná tó kún ojú ìwọ̀n tó. Lásìkò tí a fi ń kó ìròyìn ìjọ, àwọn aláṣẹ ìpèsè iná agbára mọ̀nàmọ́ná ní ìgbésẹ̀ tí ń wáyé láti dá iná padà sí ojú òpó àwọn iléeṣẹ́ apínnáká kọ̀ọ̀kan láti lè pèsè iná fún àwọn oníbàárà wọn jákèjádò Nàìjíríà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè, yóò sì dára fún yín.